يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب ما قدر الله حق قدره إن الله لقوي عزيز. الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير. يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. يا أيها الناس اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا بالله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فاقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لا أمكن ما بالأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق ولا آتي بالمن سبق النادر الحق بالحق ولا هادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. عاديات مني إليك يا رسول الله صلى الله عليه وسلم. أكي Ọlọ́run Allahu akbar. Akí Ọlọ́run Allahu akbar. Aya Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. Àlékún yọ́nú Ọlọ́run àti àánú ẹ̀ kó bá Sheikh Ahmad Tijani radiyallahu ta'ala anhu. Maulana Sheikh Al-Haj Ibrahim Niyas Yes, radiyallahu ta'ala anhu.
Sheikh Abubakar Siddiq Al-Miskin Bilah. صاحب الإدراك رضي الله تعالى عنه. Koba bawa صاحب ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري. تغمده الله برحمته آمين. Koba bawa مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الحدب رحمة الله عليه. Ọlọ́run wọlá gbogbo àwọn bàbá tí adarúkọ tá a tọrọ fún bàbá wa gbà ẹni tí ọba níṣẹ́ bẹ́ẹ̀ ń kókó mbẹ́. bàbá ẹni tí ọba níṣẹ́ kókó mbẹ́ àbí kẹ́ bẹ̀rẹ̀. ẹ̀sùn sẹ́yìn. bàbá wa ẹ̀yin ọ̀sẹ̀ ibi díẹ̀ àgbà bàbá wa marhum bàbá wa alágbàjì ọlọ́run dákun mọ́sàbá wa yá fi wọn. àmín. àmín. ọlọ́run mọ́sàbá wa fi ìkẹ́kùn kẹ́ wọn. àmín. àmín. ọlọ́run bá wa fi àánú kún àánú wọn. àmín. ọlọ́run mọ́sàbá wa forí kún orí wọn o. àmín. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. mo káwọn àgbàlagbà níjókòó tó mo wá kí Sheikh Labib. دام الله حياة الشيخ اللبيب striker world best. àwa kan ló kí Abu Hamidul Ghazali níjọ́ tó tún kọ́ ni orin ni o àmọ́ ìgbà ayé ń jọ mi Adisa máa tún kan sí. ó wo bí Imam Abu Hamidul Ghazali ṣe tó wá fẹ́ kì í ó wá ní àìhátà àìhátà. àìhátà àìhátà ayati zamanu bimisli inna zamana bimisli la shadiqu. ó ní ọlọ́mà ṣe o. àìhátà àìhátà ọlọ́mà ṣe o. ayati zamanu bimislihi. ọlọ́mà ṣe o. ó ní ayati zamanu bimislihi. ó ní rẹ̀ Abu Hamidul Ghazali ó ló ṣe fúngbà tí ò rírù rẹ̀ mú wá. inna zamana bimislihi la shaqiqu. kí gbọ́ lóun fẹ́ múrù rẹ̀ wá ọlọ́sàáhùn. bimislihi la shaqiqu. ọlọ́hun ló ṣe. àmọ́ lọ́n sọ̀rọ̀ fún àgbàlagbà lágbàjì. aláyọ̀ lọ́n sọ̀rọ̀ fún wọn tó rí náà pọ̀. bí irú àwọn Sheikh Labibu yìí Allah hayata tọ́lọ̀ wọn bá yọ ọ́nrú àgbàjì yìí kọ́ wa yọ nílùú àtakò a sì máa pa dáná a kọ́ńkà rẹ̀ o àmọ́ àná o mọ̀ pé a sì ṣe ká tó kọ́ńkà rẹ̀ tí n bá wá ń sàlẹ̀ jì wá pé àwọn aráàlú náà tẹ̀ mọ́ láwọn ọmọ kí wọ́n mọ́ láwọn làwọn àwọn àfa wa kí wọ́n wá mọ̀ lónìí mọ́ á jáde sí fún àmọ̀ nǹkan àmọ́ wa náà mọ̀ lọ́dọ̀ ara wa pé ìtì ń sọ̀rọ̀ yìí àfa ni. àwọn wọlọ́n ti ní àdúrà àwọn àgbàlagbà òun ti gbà á ó sì gbàdúrà àwọn lágbàtán pátápátá ó gbàdúrà àwọn lágbàtán nítorí ń wo nǹkan kan ní àgbàjì. tó jáwé àwọn àbá yẹn ṣiṣẹ́ pẹ̀lú àníyàn tó dáa gbogbo tí èyí ṣe fàárí sí wọn lónìí lọ́lọ́run kó tì wọ́n. oṣù tí wọ́n fi ṣe fàárí jọ nǹkan wáyé dùn ni kò kọjá bẹ́ẹ̀ káàbà àmọ́ kéwù àmẹ̀wọ̀n rẹ̀ àwọn náà ti wá àmẹ̀wọ̀n kéwù kò síbi tó fẹ́ gbà yọ bọ́jà rúdù ní ìmbẹ̀ dìbà bọ́bá jẹ́ náà sọ́ọ́rù yìí ni wọ́n tẹ̀ ti parí gbogbo eléyìí bọ́bá jẹ́ bàlágà ni bàlágà la fún àfin dára látẹ̀kan yìí wọ́n wá mọ Yorùbá
kátó wáyé pálí Kùránì tí wọ́n jókòó tì gbogbo nǹkan lọ́lọ́run pé a máa fọ àkásọ̀rọ̀ lẹ́ẹ̀kan yìí pé èyí tó kù lẹ́mí gúngún Ọlọ́run dákun mọ́sà wọlé àwọn àfa níwájú Ọlọ́run àfa wa Labib Allah hayata. èmi sábà máa ń sọ gbogbo àyè pé gbogbo nǹkan ni mo láwọ́ sí ìláwọ́ síbi àdúrà torí màníyàn tó ní sí mi wọ́n á ṣàdúrà fún ọ tán kọ́ wáyà dùgbò lúgí kí n máa lọ́lọ́run ò rí bí ṣe ń ṣe Ọlọ́run síbí wọn náà ló sì bẹ̀ mí èmi ò tún lè bàjẹ́ mọ́ ìmàníyàn rẹ o a máa jẹ́ ń sọ́ra sí torí wàá sí Adam ni wọ́n sọ ìtàn kan fún wa lọ́dún kan wọ́n lè fa kan àgbàfà ni kò sí tí ó tọrọ tọ́lọ́hún ò ní ṣe ẹnìkan wá ń wọ́ba ọwọ́ lọ́ba afa bá ń bẹ lọ́hún afa bá bẹ lọ́hún fún ọba lọ́ba ọ̀dọ́ba ń pàṣẹ nígbà tó wá di pé ń pàṣẹ ọba ọba rò yí pé bẹ́ẹ̀ má ṣe lọ ọ̀dọ̀ arákùnrin yìí ẹlòmíràn lè tún lọ bẹ̀ lẹ́yìn mi fa bí yóò ṣe bẹ̀ lọ́hùn náà nu ọba tó kẹ́bù ọkọ̀ kẹ́bù àkọ́kọ́ ránṣẹ́ sáfà ó dúpẹ́ ọba kẹ́bù mi ránṣẹ́ pé bùkátà wà níyàn sí wa àfa aláníyàn wà ń bẹ inú àfa dùn pé lè ìmòrè gbogbo ntọ́ ọba fẹ́ Ọlọ́run ó ṣe kóòrùn ni ó tó wọ̀ àfa àbájáde láyé àtàníyàn tó fi síbẹ̀ ní Ọlọ́run mú kó ńlẹ̀ káwọn ọ̀tá mi ó tó tún sádọ́dọ̀ rẹ̀ bàbá mi kọ́ alẹ́ kọ́njọ́ náà yìí pé ọmọ mi ẹ̀bùn tọ́lọ́run bùn kálukú yín ọ̀tọ̀ọ̀tọ̀ ni o Ọlọ́run bá bùn lẹ́bùn ìsìjábà nu yín kọ́ sọ́ra sí bàbá òṣèlú kọ́ wa pé ìwọ náà ló tún máa bẹ lọ́hùn lérí ara rẹ̀ ńgbà tá a fò fífura mọ̀ ẹ́ Ọlọ́run yẹn ti kọjá. abẹ́ni tó bá fẹ́ yẹn tọkàntọkàn èèyàn fẹ́ ni ẹni tó bá fẹ́ yẹn afa nasufi ọkọrin ẹsẹ̀ kan ó ní wàkà mini àyí sọdátù nisbatu jáde. وكم من أخي صدته نسبة جده وتعليم علم صار من آل غيرة وتعليم علم صار من آل غيرة. ó kọrin yẹn fi kí sèw Tijani oni kamini ayi oni mélòó mélòó kamini aki sọdẹti onisibatu jadi. nínú àwọn ọmọ ẹ̀yà mi tọ́ ẹ pé ọ̀yà ń jèrè lára wọ́n ṣe kún ó jèrè lára rẹ̀ àmọ́ sọdẹti onisibatu jadi oni nisibatu jadi yìí ìran tó ti wà ní pé èmi ọmọ lágbájá ọmọ mi ni sọdẹti wọ kọjú ó rí ntọ́ yẹ kó rí. Ọ̀tàlímì ilmi sọ̀rọ̀ mi ní àlèkìrọ̀tì. ó láti pé àwọn ọmọ mi ni pòfẹ́sọ̀ ni mí ìmọ̀ kẹ́kọ̀ọ́ dé yìí. Ọ̀tàlímì ilmi. kí ni pálí wo ni bẹ lọ́wọ́ tiẹ̀ tí ń fi wá ní Ọlọ́run ṣe nǹkan fún ọ. Ọ̀tàlímì ilmi sọ̀rọ̀ mi ní àlèkìrọ̀tì. Ọ̀tàlímì ilmi sọ̀rọ̀ mi ní àlèkìrọ̀tì. Ọlọ́ba mú wọn bọ́ sínú ẹni tí wọ́n gbàtàn jẹ ìtọ́ yẹn wọ́n rí wọn ò bá rí èèyàn bẹ́ẹ̀ ni ó jìnnà bí àwọn dọ́kítọ́rù tí ó jòkó kò ní wọn yìí jòkó wọn làwọn olóhùn ra yẹ̀wò kí ni bàbá lọ sí láàrin wọn kí ni ń bọ̀ ń bẹ̀. àmọ́ Sheikh Labib Ọlọ́run bọ́ àfa ní mímọ́ ó tún wá ṣe é nípìlẹ̀ láti lè bá wa bùkẹ́ nìkan dákun gbogbo ntí èèyàn fi ní wọlé nìyàn sọ yìí tí mo ní kéwù làfà kéle wa ni táwọn ọmọ pé mo gbọ́dọ̀ bùkún ọmọ àfà wa ni àbẹ́mi ló kéwù lọ́dọ̀ mi pé àfà mi ló dé àbẹ́wọ̀ wíìlì di mo fún lẹ́yìn yìí pé ọ̀tọ̀lẹ̀dá tí sòótọ́ ọ̀tọ̀lẹ̀dá tí gba òótọ́ ẹlòmíì ò sòótọ́ kò ní gbà tó bá sì wò yí pé ibi tó ju kéèyàn gba òótọ́ tí Ọlọ́run dé ìgbà tó ní ànábì ní hatim lambiya torí àwọn agbóòótọ́ lọ́jọ́ sílẹ̀kùn kan mi
tí tún á pè yín là nẹ́bí ni èmi náà mo sọ pé òun náà lọ pé yín àwọn nẹ́bí ìwà tẹ́yìn náà wú ọtọ́ kí n pè yín là nẹ́bí ọ́ ni mí náà nẹ́bí yìí ná wasidikina washuhada wasolihina. torí àwọn Abubakar lọ́jọ́ sílẹ̀kùn èyí wù kò sí ní tó bí Sidiki ní àwọn Abubakar lọ́lọ́run torí ẹ̀ sílẹ̀kùn rẹ̀ kíá yẹ̀yìn sì rò tọ́ lára rẹ̀ ẹ̀ sì gbá ọ̀hún ni irú Sheikh Labib ọlọ́run jẹ́ ogun lẹ́mìí. àmín. ọlọ́mọṣà jẹ́ ogun lẹ́mìí. àmín. ọlá àwọn ẹni ọlọ́run. àmín. látọ̀dọ̀ yín tó fi dọ́dọ̀ àlífà torí bẹ́ẹ̀ ní tiẹ̀ lẹ́fẹ̀ẹ́ sí àwọn eléyìí máa lè máa fà yín lásọ sẹ́rí ìrè wù yìí sọ́wọ́ akógun lé wa lọ ta ni àmọ́ bí nǹkan bípìlẹ̀ bá ti dé ayé ọmọ ara wọn ni ọba tó ṣe yín ní aróòtọ́ tẹ́ ẹ sì gbà ẹ sì tún lè sọ àfa àbódìjọ́ mi bá fa so tọ́jú mi ó tọ́ ni ẹ̀rọ tó máa bí mi ti ń sọ pé dàkún wá ṣe sùúrù wàá wá rí i pé èmi gbogbo ní ọmọ wí ọlọ́run ló ní ọmọ wí ò lè dá alákẹ́ ẹlòmí ọ̀sọ́ dúdú lójú rẹ ni bó dẹ́yìn kan mí ni ọ̀sọ́ àfa ní stikama Sheikh Labib. ó sì ní mo kí fún so méjì wọn báyìí ti wà pẹ̀lú ẹ̀dá kò sí ní tó gbé dání tí ò ní débi ti lọ. Allah. ọlọ́mọdé ayé lọ́nà o. àmín. ọlá ṣe Ibrahim kọ́lọ̀ ń jẹ́ kájọ láṣepẹ́ àbárikọ́ ọlá àwọn àfa àmín. àfa àtẹ̀mí mọ́ ọlọ́mọṣà dótì yín àmín. ọlá àwọn ẹni ọlọ́run àmín. gbogbo ẹ̀yin olùfẹ́ ọlọ́run pátápátá ibikíbi tó kálukú ti wá láì yọ ẹnìkan kánlẹ̀ ọlọ́run ọlá nẹ́bí Muhammad ọlọ́mọ àdótì yín. àmín. jama lọkùnrin lóbìnrin salamu alayhi alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. antaya sidiko ya amustanadi enaniya lahanta makisadi usbe aidi lilehula ya shahidi ya sayyidi. watasa adini analu watadi watadi. kun ami sikihinu tara ma balabihi anka ya misikinu shehin tolabihi. anka ya misikinu shehin tolabihi. ya Ababakir. ya Ababakir. ya Ababakirin aleka sikati. aleka thiqa. la tadani lele hadayin. wati inna uyom yashiduna uli sayhum amala al-murabbi fasali in tajifu anni ila mimman harumu ismuka mimma tarumu alami naru haribi asihatil humami wa hali in lam takununi ami na'am kifrijalan abukakum kifrijalan innahum fi sura وهناك لقوم هم سريحة شيء بالغ لدهوتي غير واني كم هي قدوتي مصطفى صلى الله عليه وسلم مصطفى ياسين يكون وصلي أحمد الفاسي تجاني حبلي فبك الله أبي فيدتنا وغزالي صاحب الحجاتنا فافتحوا الباب فافتحوا الباب فادخلوا بكم لأسيرا في الغد خياكم أسكلاهما إلهي بالرضا دنيا المسكين شيء مرتضى أسكلاهما إلهي بالرضا دنيا المسكين شيء مرتضى وكذا فاروقنا يا ربنا ما ألوري هدم الأسواتنا وسلام الله دوما سرمدا للنبي هاشمي أبدا وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون ربي أوصيني
أن اذكرني بتك الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهبنا الحسنى إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهبنا الحسنى إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مديال عن صديقي وارجني مؤرجا عن صديقي واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. gẹ́gẹ́ bí tọ́pìkì tí àlùfáà Sheikh Labib tí wọ́n nífẹ̀ẹ́ sí lónìí. ipe ọjọ́ òní ṣe dédé àyájọ́ bí ọdún mélòó kan mẹ́wàá tí màmá wọn ti jáde láyé. àwọn wá fẹ́ kí n fi sọ̀rọ̀ ń bí wọ́n mú bí tọ́pìkì. àmọ́ atara nabi ní ti wọlé síbẹ̀. àwọn onímọ̀ wọ́n ń béèrè yìí pé torí kí ni Ọlọ́run ọba fi dá wa nítorí kí la fi dé. àṣẹ nítorí ntọ́lọ̀ nítorí ẹ̀ dá wa nkẹyọ kan ni. Ọlọ́run ò torí nǹkan kan dá wa nítorí ẹ̀ dá wa ní ọpẹ́ àsúkùrù. Ọlọ́run torí ẹ̀ dá wa nítorí wá mọ̀ yìí pé torí ọpẹ́ lọ́lọ́run bá fi torí ẹ̀ dá wa bá mi lọ sí Suratul Baqara kọ́ láàrin 151. Ọlọ́run fẹ́ kó rinlẹ̀ bẹ́ẹ̀. إنسوما لا مؤمن كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. Allah ni arántí mi. Kama arsalna bikum fadhkuruni adhkurkum. Bó bá fẹ́ gbé ńbẹ̀ náà ó lè gbé mala mu'mini ọmọ ọbọ láti bẹ̀bẹ̀. Kama arsalna bikum rasulan minkum yatlu alaykum ayatina. Allah ní gẹ́gẹ́ bí mo ṣe rán ara yín mo rojíṣẹ́ fún yín kó máa kantin jami àwọn Ọlọ́run ọba kó máa kà fún yín. Wa yuzakkikum. Ó sì máa ṣe tazkiya fún yín. Wa yuallimukumul kitaba wal hikma. Ó sì máa fi máa yín tí ń jẹ́ alkitabu mẹ́ta náà ló gbọ́ ànábì Ọlọ́run knowledge wisdom àti moral mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́lọ́run papọ̀ alkitabu knowledge nìyẹn wal hikmata hikima yẹn ni wisdom wan nubuwata ni moral Ọlọ́run ni mo rán wa bí kò máa wá tírénì yìí lórí mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí. yuallimukumul kitaba wal hikmata wa yuallimukum ma lam takunu ta'lamun. ó ti bọ́ sọ́ńdà moral nìyẹn. fadhkuruni adhkurkum washkuruli wala takfurun. purpose mo torí ẹ̀ dá yín ẹ rántí mi ẹ dúpẹ́ fún mi. Al-Qur'ani máa ṣe tafsiri ara wọn
ètò fi wá mọ̀ yìí pé purpose dọ́lọ̀ torí ẹ̀ dá wa wà lọ sí Suratul Araf lọ́lọ́run tí wàá gbé jáde yìí pé tí ọba ti sọ pé àṣà fẹ́ẹ̀lì Suratul Araf lọ́lọ́run bá ní wọ́n ń sọ̀rọ̀ yìí pé. wàbímọ kọlá mọ́mọ́nàkà alátẹ̀síjúdá ìṣe mọ́rìtúkà. ọlọ́run dájú kọ ó ní kí ló dé kí lọ́kọ̀ fún ọ nígbà tẹ́mi ọlọ́run ọba tí mo pọ́ láṣẹ. alátẹ̀síjúdá ìṣe mọ́rìtúkà kọ́lá ànákà irun mi ní. nígbà mo ní ọ̀fẹ́rí balẹ̀ fún ádámà kí ni tó kọ̀ fún ọ ó nítorí pé òun lóore jọ ádámà lọ ni. kàlákìtà ni mi náà rí wá kàlákìtà mẹ́ntì. ọlọ́ọ̀dá mi látara náàrú ọ̀dá mi látara ná ọwọ́ adáhùn látara ẹ̀rọ̀fọ̀. kọ́lá fà bìtì mi ni á. ọlọ́run nítorí ìgbéraga tó ṣe ni ọlọ́run ní jáde kó nú àlìjánnà tó wà. fàmà yakunu laka an tatakabbaru fiha. ọlọ́run ní kí ló sọ fún ọ ta ló sọ fún pé kó o máa ṣe kọ́ńkínná sáwọ́ ọlọ́run ọba. fakaruji innaka mina sagirin. ọlọ́run ní jáde ọsọ kalẹ̀ ọ wá ní jáde tún lé innaka mina sagirin. ọlọ́run ó ti dẹni tó kéré lónìí lọ́dọ̀ àwọ̀ ọlọ́run. qala sirni ila yawmi yub'athun. tó ọlọ́run yìí sì fẹ́ sin dájú ẹ̀san àyẹ̀sán wà lọ́tọ̀ àyẹ̀sìn wà lọ́tọ̀ gbogbo ntọ́ bá ṣe fọlọ́run ọlọ́run ọ yọ báyìí pé ó ṣe dáadáa ń gbà gbogbo àsìkò tó fi sáfù ọlọ́run ọ wá béèrè ọlọ́run òun gbọ́n tó wí àmọ́ òun fẹ́ kọ́ ọlọ́run lára jọ́ bí lórí kíámà ọlọ́run mo gbà bẹ́ẹ̀ fún un. wala innaka minal munzarin. ọlọ́run náà kàn ní tú ọ́lẹ̀ mọ́ ni a máa wá kẹ́físì ọ èyí sẹ́ni tá à ń kẹ́físì tẹ́lẹ̀. qala fabima aghwaytani laqudanna lahum siratakal mustaqim. ó lè tọ́ wa kú ádámà tó torí ádámà sẹ́bílẹ̀ mi àtàwọn ọmọ rẹ̀ ó lé mi ó lóun ṣètánì yìí. laqudanna lahum siratakal mustaqim. ó lóun ó dírẹ́sì ọ̀nà kan fún wọn tí ó dàbí ọ̀nà tó fáyìn ọ̀nà tó straight òun ó dírẹ́sì ẹ̀ fún wọn. thumma la'atiyannahum min bayni aydihim wa min khalfihim wa an aymanihim wa shama'ilihim. ó ní gbogbo ọ̀nà lòun ó ti máa gbà yọ sí wọn òun ó yọ sí wọn látẹ́lẹwọ́ wọn òun ó yọ sí wọn wájú òun ó yọ sí wọn lẹ́yìn òun ó yọ sí wọn lọ́tùn òun ó yọ sí wọn lósì. wala tajidu aktharahum shakirin. ó ní tó fi máa lógo àwọn tọ́wọ́ mi ti bà ètò fi mọ àwọn tọ́wọ́ mi ti bà pé wọn ò yé sínú àwọn tiẹ̀ o òun ni pé wọn ò ní dúpẹ́. Allah wọ́n ti bẹ̀rẹ̀ ìjà. ó ní gbogbo ẹ̀dẹ́. Engineer. ọlọ́run ọba. Allah kì í ṣe bẹ̀yẹn. Allah. ó ní gbogbo ẹ̀dẹ́ tí ọlọ́run ọba bá ti rí pé kò dúpẹ́ ọwọ́ mi bá a nù. àṣẹ ntọ́nà nítorí ẹ̀dá wa torí ọpẹ́ ni ọfẹ́ àmárírì wọn ni pé àsùkúrú ni. udikuru ni adikurikun. ẹ mà mí ọlọ́run fi àmárírì wọn lẹ́yìn tẹ́ ẹ bá ti márírì mi tán. wasikuru li wàlá tẹkifuru. àwọn afọ àwa béèrè yìí pé ọ̀nà mélòó wa lọ́pẹ́ pín sí ọpẹ́ wa pín sí méjì ọpẹ́ tá a fojú rí tí ò nídìí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé fún wa àtàpẹ́ tá a fi làákà ìdámọ̀. ọpẹ́ tí ọpẹ́ a fojú rí ni wọn ò ní ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé ẹ̀ bá mi lọ sí suratu Ibrahim tí ọlọ́run bá ń wí ẹ̀ máa là mọ́mìn. Allahu alladhi khalaqa samawati wal arda. ó lè mi ọlọ́run ọba èmi ọlọ́run ọba ni mo dá sámà èmi ọlọ́run ọba ni mo dálẹ̀. wa anzala minas samaa'i ma'an. èmi ọlọ́run ọba ni mò ń so omi kalẹ̀ láti sánmà fún yín. fa kharaja bihi mina thamarati rizqan lakum. ọ̀rẹ́ láti inú ilẹ̀ ilé ọlọ́run ọba ni mò ń ti má rìsíkì mi mò ń ti mú jáde. wa zakkara lakumul fulka litajriya fil bahri bi amri. ọlọ́run nínú ìtí mo ṣe fún inú dẹ̀rẹ̀ mi ọlọ́run nítorí tá a máa torí ẹ̀ dúpẹ́ lélẹ́rí àti mọ̀ pé kílẹ̀ àwa torí ẹ̀ dúpẹ́ lélẹ́rí òun ni nehima ìdẹ̀ra ọlọ́run ìdẹ̀ra àwọn ni wọ́n á pín sí méjì ìdẹ̀ra tójú lè rí àtẹ̀yí tójú ò lè rí gbogbo eléyìí tọ́lọ́run kà kalẹ̀ yìí ìdẹ̀ra ni àmọ́ wọn ọ̀sẹ̀sẹ̀ níjúwe ẹ̀ fún wa ta ni wọ́n fẹ́ fi sánmà hàn ọmọ pé sánmà ni ọlọ́run sọ̀rọ̀ ọlẹ̀ àti mọ̀lẹ̀
omi tí ń sọ̀kalẹ̀ àti mọ̀ irúgbìn tí ń jáde nulẹ̀ àti mọ̀ وسخر لكم الفلك لتجري في البحر بأمره ìdẹ̀rọ̀ Ọlọ́run ọba ní jásí. وسخر لكم الأنهار gbogbo àwọn odò tọ́lọ́ ń sẹ̀rọ̀ fún àdẹ̀rọ̀ Ọlọ́run ọba ní jásí. وسخر لكم الشمس والقمر دائبين Ọlọ́run lẹ́nu ọ̀rọ̀ mọ̀ sùsù parọ̀ fún yín èmi náà mọ̀ọ́sẹ̀ tí ń jẹ́ra wọ̀ mọ̀ọ́sẹ̀ ẹ̀rọ fún yín. وسخر لكم الليل والنهار èmi Ọlọ́run ọba mọ̀ọ́sẹ̀ tí ń jòrùrọ̀ fún yín àtọ̀sán èmi Ọlọ́run ọba mọ̀ọ́sẹ̀ ẹ̀rọ. وآتاكم من كل ما سألتم Ọlọ́run náà tó fẹ́ béèrè ni mi ò fún yín kò sí ń tẹ́ béèrè tẹ́mi Ọlọ́run ò fún yín. وإن تعودوا نعمة الله لا تحصوها. Ọlọ́run ní tẹ́ bá lẹ fẹ́ sùúrù dẹ̀rẹ̀ mi Ọlọ́run lérí yín kò ṣeé sí. gbogbo ìdẹ̀ra tó lọ ń kàkalẹ̀ yìí ìdẹ̀ra tá a fojú rí nu ọwọ́ akúdẹ̀ra tó o lè fojú rí làákàyè ló fi pìkẹ́. Àrùkùránì wa tọ́ka wa sí méjèèjì náà ó tọ́ka wa sí èyí téèyàn ò lè fojú rí làákàyè láfi pìkẹ́. ọ̀kan nù ẹ̀ ó tọ́ka wa sí Suratu Ibrahim ọ̀kan nù ẹ̀ ó tọ́ka sí Suratu Namli. èyí tó tọ́ka sí Suratu Ibrahim àyà kẹfà sí àyà kẹjọ Ọlọ́run jó yé wa pé àwọn ìdẹ̀ra kan wà làákàyè lè fi pìkì ìdẹ̀ra náà. وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويسبحون أبناءكم ويستحيون نساءكم وبذلكم بلاء من ربكم عظيم. ìbẹ̀rẹ̀ ní jẹ́ sí fún Bani Israẹli àmọ́ wọn ò mọ̀ òun wá pìkẹ́ Ànábì Musa pìkẹ́ wọn á rán wọn létí pé udikuru ni matalahi aleikum. ẹran ti dẹ̀rọ Ọlọ́run tó ṣe lé yín lérí. isi anjakum min ahli Fir'aun. ìgbà tó là yín lọ́dọ̀ Fìrìhónà àtàwọn ará ilé ẹ̀. yasumunakum su'al azabi wa yusabbihuna abna'akum wa yastahyuna nisa'akum. ìjọ tí ń fọwọ́ ya gba yín mú tí ń yẹ àwọn ọmọbìnrin yín tí wọ́n ń pa àwọn ọmọbìnrin yín. ó ní gbogbo eléyìí tọ́nà ṣe fún ìyìnrán àdẹ́rà kan ní. wa bidhalikum bala'un min rabbikum azim. Musa jó yé wọn bẹ́ẹ̀ pé wa ista'azana rabbukum la in shakartum la azidannakum. وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ. bẹ́ẹ̀ ni àyà tó àfa wa lò lẹ́ẹ̀kan ní Suratu Naml lórí anabi Suleiman ìdẹ̀rọ̀ Ọlọ́run ọba ni amálàáká ìlà anabi Suleiman fi píkì ẹ̀. nígbà tí ń sọ nínú Al-Qur'ani yìí pé. وَأُحْشِرَ لِسُلَيْمَانَ جُنُودُهُ مِنَ الْجِنِّ وَالْإِنسِ وَالطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادخلوا مساكنكم لا يأتمنكم سليمان وجنوده وهم لا يشعرون. ìgbà tó wá bá a débi yìí pé ọ̀rùkú bá sọ pé námúlà tún àmọ́ ìtọ́jẹ́ nu wọn ọ̀kan náà àwúrò ibi lọ sọ̀rọ̀ ìdẹ̀ra yẹn ní màyà làákà ìlànà Sùlẹ́mánù fíìkì kẹ́ pé wọ́n Ọlọ́run ọba ó ti kẹ́ mi débi bí a ṣe mọ̀ mí láàrin àwọn ẹ̀dá wọ́n tún ti mọ̀ mí láàrin àwọn dábà làákà ìlú fíkẹ̀ ó tó ń tẹ́lò mí ọkà káyọ̀ tí ó pe àwa náà la tó bẹ́ẹ̀ níbi Ọlọ́run tó gbà fún wa dénú bẹ́ẹ̀ lọ́sẹ̀ kẹtẹ̀ lòun ti píkì pé Fatabasama da'ika min qawliha. lọ́jọ́ fi tẹ̀lé pé fatabasama da'ika min qawliha. Wa qala rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya. Ó píkì ìkáyà Al-Qur'ani ni Ọlọ́run ti jẹ́ Al-Qur'ani jọ sọ fún wa múdù tó wà ń gbà yẹn pé ọwọ́ bú ẹ̀rín ọ̀rẹ́ ni Musa min qawliha rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya. irú èyí ni làákàyè láfi píkì dẹ́ra wọn èyí tó à ní fi làákàyè wákà tó ti hàn ohun tà kọ́kọ́ now kò wá sí ọ̀kan náà wọn àfa wa ní amúlẹ̀ ìláyé ibadin kathiratun ọwọ́ ni wà á jaluhunna ìjabatuli awla
ìyẹn lèmi wá wò pẹ̀tọ́ akẹ́bà fún àyàn ṣe kọ́ nìyẹn Mọ̀lánà ṣe Adam ọlọ́mọṣà yà fi bàbá bá gbọ́ wọn bá wo ni báyìí olórin ti kọrin kalẹ̀ bàbá wa wò pé yà kò sí yá yìí tó ìgbẹ̀yìn rẹ̀ yóò bá tún jẹ́ báyìí wọ́n ti fi yín kọ́ wa orin yẹn mo wá wò yí pé orin tá a fún àwọn kọ́dá àmọ́ bí ọba ṣe lọ ní pé ní amúlìyí láàyè alalihi adikasi ratan wa ajaluna suhuru zaka muhammadi. wa ajaluna suhuru zaka muhammadi. ní amúlìyí láàyè alalihi kafiratun. ní amúlìyí láàyè ìdẹ̀rọ̀ lọ́n pọ̀ lórí ẹrú lóòótọ́. wajaluna zuhuru zaka muhammadin. àmọ́ gàdẹ̀ra ni yí pé tabaniki lórí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wa zuhuru zaka muhammadin. dídé tà nábì déhùn lọ gàdẹ̀ra torí ká nábì tó dé yín kù náà ni ṣé ò bá jẹ́ pé ń kù ni àtànábì Ádámù ní gbogbo alátòkè délẹ̀ kò sí tí wọ́n á practice tó kọjá sílámù dínú wọn torí ẹ̀ wá ìta ànábì fúadé tó lọ́wọ́ sọ pé àlìyóm. akimalitu lakum dinakum. wàtìmọ́mtù aleikum nimati. waraditu lakum al-Islam. bí alukurani bá sì wí àtúrà díìsì fún ànábì ní innama bu'istu liutammima makarima al-akhlaqi. wọn ò torí kankan gbé mi dé ìtura gbé mi dé fún náà ni pé wo alápọ̀nlé kí n wá pé àti kéè tí ì parí tó bá pé dídí ẹ̀ lọ́ba dé ọ̀gá àdìrà ni tó bá jẹ́ ọ̀gá àdìrà ní dídé ta nabi Muhammad sallallahu alayhi wa sallam tá a bá wá fi làákàyè dá a mọ̀ làákàyè lè yóò fi wá mọ̀ pé mọ́lúdì tọ́ sí i. làákàyè ló fi píìkì ẹ bá anabi sèmánà sì fi làákàyè píìkì tàwúrò èdè tí fi wọn sọ pé kí ló kẹ́ pẹ̀lú àwọn èdè tí mi àgbẹ̀rọ̀ bí àwòsí mi ani àsukúrò ni màtàkà dàdí alhamdulilayi. wà á ní amẹ́lẹ́ sọ́ọ̀lì hàn tẹ̀rídọ́wò wà á dìgírí ní bí àmàtìkà fi ìbáraẹnìkà sọ́ọ̀lì. bá a ṣe fi làákàyè píìkì ẹ nì òun ní fi ń jásí pé ẹni bá ní làákàyè náà ní píìkì pàdó àtọ́sáwọn òbí wọn. eré yìí ti ṣéwù làbíbù tó ń wí lónìí yìí nìṣe àwọn ọmọ tí ọba ńlá ká ẹgbẹ́ kí ni gbogbo yẹn bá ṣe ẹ̀tọ́ wọn nìyà ṣé wọn àwọn bí mi sáyé dandan ni kí wọ́n tọ́ mi dandan ni kí wọ́n rán mi lẹ́kọ̀ọ́ dandan ni kí wọ́n dáṣọ fún mi dandan ni bọ́ bá jẹ́ dandan ni kọ́ á ní tí wọ́n fi dá padà. ọ̀nbí ọwọ́ apín sí méjì kí n tó lọ bí tó ń bí òkú ọ̀run gan ọlọ́run ọ̀fẹ́ àgbàgbé wọn táyà Kùránì sì wà fún ipe ó púfọ̀ ẹ pé má gbàgbé àwọn òkú ọ̀run ní fi ń sọ yí pé. ya ayyuhal ladina amanu la tatawallaw qawman ghadiba Allahu alayhim qad ya'izu minal akhirah kama ya'idhal kuffar min ashabil qubur. ọlọ́ni ya ayyuhal ladina amanu ó ní mo pẹ́ ń tẹ́lẹ̀ gbà mí gbọ́. la tatawallaw qawman ghadiba Allahu alayhim. ẹ má bá wọn ṣe o àwọn wo ni àwọn tọ́lọ̀ ti bínú lé ó ti bínú sí wọn ni. qad ya'izu minal akhirah. àwọn tí wọ́n já kan ya'izu minal akhirah wọ́n já kan pa àlìkíyàmà bẹ́ẹ̀ pé wọ́n ní kú mọ́. kama ya'izal kufaru min ashabil qubur. já kan pa àlìkíyàmà ọlọ́run wa sì tẹ̀síbíù. àbí àwọn wo àwọn tó yẹ pé àwọn tí wọ́n já kan àwọn gèfèrí kòfàrù ní ashabil qubur báwọn gèfèrí ṣe já kan pa àwọn tá a bù mọ́lẹ̀ ó ti tó ti tán náà nù torí táwọn gbé wá sínú ọpọlọ ni pé wọn ò lè wá mọ́ ẹni bá ti kú ó ti kú nìyẹn wàhálà wàhálà tó wọn á ti lé ẹni tó ti kú nìṣe ẹ gbàgbé ẹ síbẹ̀ jàre wọn ò wá mà ìpẹ́ ẹni tó kù wọn á gbé dìde báàsù albas ó sì jukú lọ ìgbédìde jukú lọ èyí bá ti pàjùdé rẹ bọ́ kò tán síbẹ̀ o
báwo ló ti wá fẹ́ gbàgbé wọn báwo ló ṣe gbàgbé gbọ́dọ̀ gbàgbé wọn torí yí pé yọmùlì báàsì ìgbédìde kan lè mọ̀ yí pé ó ju gbogbo nǹkan lọ pátápátá lọ́jọ́ gbà tọ́lọ́ fẹ́ sọ̀rọ̀ gbédìde tòkídù 6 lólò pé ẹjọ́ sálẹ̀ sí lójú pé yọmùlì báàsì yín gbé yín dìde ni o ní suratul hajj. dálíkà bí dálíkà bí anna wal haqq. alákọ̀ọ́kọ́ nù. وأنه يحيي الموتى tòkídù kejì nu. وأنه على كل شيء قدير tòkídù ẹlẹ́kẹta nu. وأن الساعة آتية لا ريب فيها tòkídù ẹlẹ́kẹrin nìyẹn. وأن الله yẹbu tòkídù márùn nítorí tó fẹ́ fà jáde náà ni pé wà á nà lá yẹbu asùnmọ́ fil quburi. gbogbo tí ń bẹnu lẹ́hún ní ìwú jáde ìgbédìde ju kú lọ ní fi ń já sí pé ọlọ́run láwọn tí wọ́n yẹ̀ yí sá. Ama ya isali kufaru mini Àbílí kúrò. kéèyàn rántí àwọn òbí ẹ̀ àwọn tó ti kú kọ́ wá rántí wọn yí pé mo fẹ́ ṣàdúrà fún wọn àṣẹ ọ̀kọ́sí àwọn gèfèrí ni ò sínú àwọn gèfèrí nu bí sẹ́wùrà àbí bùsẹ̀ pé ẹ̀mí mi lára ìyá mi ọpọ́dún 10 lónìí. mo sì gbọ́dọ̀ fíìlì fún tẹ́yìn ọba tiẹ̀ ní fíìlì kankan fóònù bí wọ́n ti jọ bíbí o. yọmọlẹ wíláàdà ọjọ́ tó le ọjọ́ tàbí a máa wò títí tí sépèlera rẹ̀ ó sépèlera rẹ̀ bá mi lọ sí Suratul Maryam. orí bẹ mọ mi ni. fàjà ahalmakadu ilà jìsìn nakalati. ilà jìsìn nàlátì. kọ́láti alaytani mitu kabila asa wa kuntu nasiya. àrò ọmọ lónìí ó fẹ́ pọ Isa jáde bí àwa ti fẹ́ pọ làbí sẹ́wù làbí bù jáde kò sí yàtọ̀. fahamalati o tán. bákan náà ni ọwọ́ awọ lọ síbi igi kùkùté làbídùn. fàjà alimakadu ilaji zèrè nakalati kọ́láti alaytani. ìnira ìgbà tí rọbí dé tí ìnira ń wá dé wọ́n ní yálé tani mitu kabila asa. kí ló dé kò bá da kó òkú kó tó dò ní. wọ́n kún tún nasiya manziya. kó ti dẹ́ni gbàgbé kóòtù nasiya manziya ìnira jọ̀hún ni pé kó o di ẹni gbàgbé yẹnyẹn kí ni tó wá ń fojú hun rí lónìí wọ Ọlọ́run ìjọ bíbí kò sí ọjọ́ tó yí sí ọjọ́ òun gangan fúnra rẹ̀ ò yí sí ló fi wo tó bá ti wo náà kó á nìsín ìgbà tó lọ́n fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí àwọn méjèèjì ọjà bàbá lẹ̀ fún ya ni wọ́n wá sẹ́yìn náà. wọ́n wá sún iná lè sànà bí wọ́n lè dé yìí sànà. hamalati umu kúrò àwọn àdó àti kúrò. ọ̀rọ̀ ìdófìmọ̀ yìí pé ọ̀rọ̀ yóò yí sí Sadu bunu Abil Wakas òun lọ gba Ìsìlámù níyẹ̀ wá gbọ́ ìyẹ́ wa nù wò ní jẹ òun ò ní mu tóun ó fi gbọ́ pé nítorí ọgbà lọ́dọ̀ Ànábì wọn lọ gbé padà fún Sadu bunu Wakas ọ̀hún wá ń sọ fún yẹ ó ní bí ọgọ́rùn ẹ̀mí bá wà lọ́rùn rẹ̀ tí wọ́n ń dúrọ̀pù lẹ́yọ kọ̀ọ̀kan tẹ́mi òun fi wá tán èyí òun gbà yìí òun ò ní gbé lẹ̀ ìyẹ́ wa wà lérí hálù yẹn fún odidi ọjọ́ mẹ́ta kò sì jẹ kò mu wọ́n wá fà Ànábì ròyìn wípé ìyá Sad múna bí Wakas wàhálà ti dé o Ànábì ló dé wọn àròjọ fún Ànábì wa ni wọ́n pe wá pé wọ́n Sadu Ànábì wa wò pé àbí tó ṣe dáa ni ọlọ́ọ̀ni kíni ṣe tọ́ da Jìbìrì lọ́ba ń bá kọ́sọ̀ kalẹ̀ ń bi tọ́ wà ní ọlọ́ọ̀ni jẹ́ ń sọ fún ọ bá gbàgbé mi ò gbàgbé. ووصينا الإنسان بوالديه إحسانا
حملته كرها. Ọlọ́run wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn méjèèjì ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìyá àti bàbá lẹ́ẹ̀kan náà lọ́lọ́run dúrọ̀fù bàbá. Ìjọ gbàtọ́ fẹ́ bẹ̀rẹ̀ ayé àwọn Ọlọ́run ní sọ àsọlẹ̀ fún yín mò ń wọ́nu yín. Ìwálìdéni ìsáná pé ẹ ṣe dáadáa sáwọn òbí yín méjèèjì. حملته كرها. Sí bàbá lóyún ni. Ọjà bàbá lẹ́ẹ̀kan náà. Ó wá padà sọ́dọ̀ ìyá. Ó fẹ́ ká máa ṣe ìyá lára fìtínà ìyá. Wàhálà tí ìyá ṣe fìtínà tó ṣe àfa làbíbù yóò lọ sóde níìsín wọn ó bùn lówó wọn ó bùn láṣọ wọn là fa ìyàwó mélòó rẹ ní ẹgbàá fáwọn ìyàwó yín kò rí kan fún yẹ má wọn ó bùn lówó kò lè dé kó ní ìyá mi ẹgbowó ńjọ tí ìyá ń bẹ láyé kéde èèyàn tẹ́gbọ̀ yóò tọ́jú ìyá ìyá jíyàwó fi lọ ọ̀dọ̀ Ọlọ́run ọba ni kò rí kẹ́ ó ti lọ tẹ́kìkì ó tó dé Ọlọ́run wá láti máa sọ fún yín pé jẹ́ ẹran létí o. àmàlẹ́tì òkúrò àwọn ọ̀dọ́ àti òkúrò. Ọlọ́run ní ìyàtọ̀ sí olóyún rẹ kúrẹ́án kò yí sí fún ìnira ló fi lóyún ó gbé tìnira ní kò sẹ́dá kan tí ó sọ pé oyún rọrùn. ọ̀dọ́ àti òkúrò. ọba fẹ́ mọ̀ bóyún ṣe rí ìwọ lọ jẹun kọ́mọ àdàjẹ́sì bó ṣe máa yíká. Sí oúnjẹ wá ṣe déédéé ọmọ tẹ́nìkan wá gbé sínú fóṣù mẹ́sàn-án omi ń gbé fóṣù mọ́kànlá Ọlọ́run nínira ló fi gbé. ọ̀dọ́ àti òkúrò. Ọlọ́run ní gbà tó tún fẹ́ dìlífà náà kúrìá dìlífà ló gbé mádàmù sọ yìí tó sọ pé yá lè ta ní mutu kọ́bí àṣà wà kó tó náà sí ya ọ̀rọ̀ yá náà lọ́lọ́run bá lọ ń bẹ̀. wàhámùlù wọ́n fi sálù tàlàtúnà ṣahara. Ọlọ́run ní wo ẹjọ́ tó ṣe wàhálà lérí rẹ̀ ó gbé ọ kárí rẹ̀ oyún rẹ̀ ó tún wá tó ẹ ó rí ọ salasina sahara ọgbọ̀n oṣù ló fi ṣe bẹ́ẹ̀. àtà ìdá balaga ṣúdàwù wà balaga àríbà iná zanata. Ọlọ́run ní ìdúwé sẹ́ẹ̀yà pé ọkàn rẹ̀ ò ní balẹ̀ tó fi dọ̀ ọmọ ogójì ọdún wo kéèyàn ọ dáná ẹ̀mí kọ́ máa dẹ́mi wọlé pé àbí òkú ni àbí nǹkan kan ó ṣe ni Ọlọ́run ṣàánú mi lérí ẹ̀ téèyàn fún alógójì ọdún sọ àwọn kóńgá ti dòkú Ọlọ́run ogójì ọdún ni ó fi wà lérí stress ní pẹ̀lú rẹ fógójì ọdún. ọ̀làrà bẹ̀. tó. ọ̀sìnì. ani azikura ni matakalẹ́tì ani amtalaya wàlà wàlídàáyà. mo wá wà wọn bí wàhálà tí wàá wà lérí wọn àti fìtínà wọn ni pé gbogbo òbí náà máa sọ pé Ọlọ́run jẹ́ òsèmi ọmọ mi kó sojú mi ìṣe ọmọ títún béèrè kó sojú òun ní apatẹ́nsà kátún ni bí ìṣe ọmọ bá tún ti sojú ẹ̀tẹ̀ kò tún gbádùn mọ́ bí àbá ń bẹ láyé lónìí kò tún gbádùn mọ́ bọ́ba lọ ṣe jihadi kan ẹ̀ ṣe gbúrò rẹ̀ so ti dé ṣé ò sí nǹkan kan lọ́hùn inú dààmú ẹ̀mí ni ó wà kò tún bí ó ṣe gbádùn kó tó dé yàn bó tún dé yàn tán kò tún gbádùn kò séyàn náà tó dé yàn láyé táwọn tó bí ọ wà gbádùn mọ́ wọn ò ní gbádùn mọ́ wọ́n máa wò ó ní pé tí nǹkan kan ọ̀sán ní ṣe tí ọ̀sán ní kú tí nǹkan kan ò dé ní wọ́n bá ti gbọ́rọ̀ kan wọ́n lè má dà kọ́ ẹ̀ lásán bá ń lè àbí wo wọn sọ kí ni wọ́n ló ṣe wọ́n ní rárá ọ̀rọ̀ kan ni wọ́n sọ màmá kò ní gbádùn àlàáfíà nìmọ̀ Ọlọ́run lè tí ó da tọ́ bàbá adébẹ̀ ni. àwùsíní. ani asikura ni matakalẹ́tì ani amtalaya wàlà wàlídàáyà. Ọlọ́run lè tí ó da ni kò sọ bí Ọlọ́run pé gbà mí láyé. ani asikura. báwo ní ṣe dúpẹ́. ní matakalẹ́tì ani amtalaya. fóore tí Ọlọ́run ọba ìdẹ̀ra tó ṣe lé mi lérí. wàlà wàlídàáyà. ìdẹ̀ra tó ṣe lérí àwọn òbí mi. wà á ní àmàlà salihan tẹ̀rídọ́. fún mi sẹ́yọnu lọ́jọ́ kí Ibn Abbas ó ní àwọn àyà mẹ́ta wọn sì mú kára ní ara wọn ni tó o bá lò kan tó o lò kan lọ́wọ́ nígbà. ó lákọ̀ọ́kọ́ àyà ni àyà Ọlọ́run ọba ti ń sọ yìí pé. mọ̀nì àtọ́ Allaha wa lam yuti rasula lam yuqbal minhu. gbogbo ẹni bá tẹ̀lé Ọlọ́run tó lóun ò ní tẹ̀lé ànábì Ọlọ́run ò ní gbà tẹ̀lé ni. Anna Allah ta'ala qala. tó Ọlọ́run sọ bẹ́ẹ̀ yìí pé. ati'u Allah wa ati'u rasula. ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé ojú tẹ̀lé ojú báwo ló ṣe lọ tẹ̀lé Ọlọ́run tó ní tẹ̀lé ànábì. wa man aqama salata wa lam yu'addi zakata lam yuqbal minhu. ẹni bá lóhun kírun tó wá lówó àti yọ̀sàká tí ọ̀yọ́ búnà bá ṣe lọ́hùn nígbà sàká ni lọ́wọ́. Anna Allah ta'ala qala. Ọlọ́run fi sàká tìrun ó fi tira wọn ni. akimi salata wa atu zaka.
aqimu salata wa atu zakata. ẹ sì gbà àwẹ̀ lọ́lọ́run ọba wí. wa man shakara Allaha wa lam yashkur li walidayhi lam yuqbal minhu. ẹni bá dúpẹ́ fọlọ́run tó wá dúpẹ́ fáwọn òbí rẹ tó mọ̀ wọ́n lólóore rẹ ọlọ́run lọ́pọ̀ ẹ̀tẹ̀mí wọn mi ò ní gbà lọ́wọ́ rẹ̀ toró fi méjèèjì tira wọn. lẹ́nu Allah ta'ala qala. torí pé Ọlọ́run bá sọ pé. àníṣekùrì lì wọ́n ní wà á nílé ká ìlàyé alimẹ̀sí. ọlọ́run ní dúpẹ́ fún mi inú tó wíwo jù lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ ń bí ni. ó fi tí ń jẹ́ bàdí àti sọ́dọ̀ ara rẹ̀ kọ́ máa di ṣíríkù ó wá gbé ìsánù sọ́dọ̀ tiwọn. àmọ́ mọ̀ pé ìsánù tó gbé sọ́dọ̀ wọn yẹn ó wíwo tí ọba ní wíwo ni irú train tí ọlọ́run ọba ń train ni wọn ní suratul Luqman kọ́ ó rí i pé ìsánù àwọn òbí kése ìsánù yẹ̀yẹ́. ọ̀làkọ́dí àtẹ̀yìn Luqmana al-hikmata an ishkur lillah wa man yashkur fa innama yashkuru li nafsihi wa in jahadaka ala atushirika bi ma laysa laka bi ilmun fala tuti'huma. máa gbọ́ ńgbà tó bá ń fẹ́ yẹn jọ̀rọ̀. wa sahibuhuma fi dunya ma'rufa. ọlọ́run ní tí wọ́n bá wá bọ̀. wattabi sabila man anaba ilayya thumma ilayya marji'ukum fa unabbi'ukum bima kuntum ta'malun. ọlọ́run ní bọ́ọ̀kan ni wọ́n bá wá bọ̀ lórí tó ní màá ń parẹ́ tí wọ́n bá ní kọ́ wá ṣe bọ́ ọlọ́run ní má tẹ̀lé wọn. وصاحبهما في الدنيا معروفا صاحبهما في الدنيا معروفا ẹ̀tọ́ tó yẹ kọ́ mo ṣe fún bí ẹ bọ̀ rẹ ló ní bá a ṣe àmọ́ bọ́ bá rúgbẹ́ ẹ bọ̀ rẹ gan kó ló tún náà bọ́ bá gbé dẹnu ọ̀nà tán ọ wà padà ń jẹ pé ọlọ́run ó ṣe ọ padà tọ́lọ́run ti fi yé wọ nítorí pé ó lè wò yá rẹ̀ ràn báyìí kọ́ máa rúgbá kọ́ wá tẹ̀lé òun ló sàṣì máa wù tó lóun ò ní yọ sàká fún yá òun torí pé kò ṣẹ̀sìn kò ṣe ìsìlámù wọ́n á fẹ́ pín sàká lọ́dọ̀ Abubakar òun náà sàká ọ̀tọ̀ sí ọlọ́ọ̀ni sí ìmọ̀nà òun. lẹ́sà àlẹ́kà udáhùn ọlọ́ọ̀ni kí lọ́kàn ìmọ̀nà òun sì wà lónìí èmi ni mo ní kèé yá mi kí n fọ̀nà má ní owó oúnjẹ tó fún ẹ̀tọ́ rẹ̀ ó gbọ́dọ̀ ṣe fún. ìyá nìyẹn òǹbí nìyẹn bó ṣe tó ní fi ń já sí pé ọ̀nà mélòó lè ọwọ́ apín sí ojúṣe mélòó lọ fẹ́ ṣe fún màmá rẹ̀ níjọ́ tó wà láàyè mélòó ló ṣe fún tó bá kú tán kò bá jẹ́ ya kò bá jẹ́ bàbá àwọn òǹbí rẹ̀ ojúṣe mélòó lọ fẹ́ ṣe fún wọn gbà wà láàyè ojúṣe tó ní láti fún òǹbí rẹ̀ ń gbọ́ wà láàyè méje ni. al-ihsanu ilayhima. àkọ́kọ́ ojúṣe rẹ̀ nu ihsanu ilayhima ṣe dáadáa sí wọn. at-ta'atu lahuma. ẹlẹ́ẹ̀kejì ni pé kó tẹ̀ láṣẹ wọn tí wọ́n bàbá rẹ̀ ìyá rẹ̀ bá ń bẹ láyé tẹ̀ láṣẹ wọn. linul qawli. òun ni jẹ́ ni tí ó mọ̀rọ̀ sọ sí wọn má sọ̀rọ̀ tó le sí wọn ọ̀rọ̀ kọ́rọ̀ má sọ sáwọn òbí rẹ̀. hafudul jinai. wọ́n yí apá rẹ̀ ńlẹ̀ fún wọn. ali infaqu lahuma. wà á náwó lé wọn lérí báà náà ṣe náwó lé lérí kékeré. adamu isaima. ó sì gbọ́dọ̀ fara ni wọ́n bí ṣé wù kọ́ ma. adifa anihuma. wọ́n bú bàbá rẹ̀ ọlọ́jọ́ kúrè ò tí ì pé kí ló ń ṣe láyé. adifa anihuma. dìfẹ́ǹdì wọn. òun lọ́fà ń jẹ́ tí wọ́n rò pé àbú tọ́líbì tó kú tí wọ́n rò pé ó ti kú àwọn ọmọ ayọ̀ ọgbọ́n tí sẹ́yìn náà á lè wí fún wọn ni. sẹ́yìn náà lè jẹ́ oyé wọn yí pé tí àbú tọ́líbì bá kú tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní yọ àbú tọ́líbì nítorí pé ó kú ó lóun ò ní sùn òun ni wo tí wọ́n fi mú ìdà kọjá lẹ́ni tí wọ́n fi bẹ̀ yín ó dìfẹ́ǹdì àwọn òbí ẹ̀ bọ́ bá ṣe méje yìí fún ọ tí wọ́n máa ń bẹ láyé tí wọ́n bá kú tán ó wá kú mẹ́ta tí ó fi jẹ́ mẹ́ta ni àkọ́kọ́ ń bẹ. adu'ahu lahuma. àkọ́kọ́ nìyẹn adu'ahu lahuma. amaliki ibn Rabi'a. wọ́n lọ wá látọ̀rọ̀ Maliki ọmọ Rabi
قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله وانا صاحبي ولا يولون هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما. ọ̀nà wa ti lọ àwọn bí wọn ti lọ ìjọ tún nǹkan ká máa ti wọn gbà ti lọ tán ṣe bá a bọ́ọ̀nù. قال نعم. anabi ní náà mò ń gbọ́. الصلاة عليهما. anabi náà kó ojúṣe rẹ̀ fún wa kì í tán o. as-salatu. عليهما والاستغفار لهما. anabi náà máa ṣàdúrà as-salatu fún wa ó sì máa ṣe istighfaru fún wa. وإنفاذ أحدهما من بعدهما. وصلة الرحم التي لا توصل إلا بهما وإكرام صديقهما رواه أبو داود. anabi nínú tó máa ṣe fún wa nù. tẹ́bí wọn ṣe àwọn tọ́jà láti wo tí wọ́n bá sopọ̀ wọn tó kó ọgbọ́dọ̀ ké mọ́gé kó bàjẹ́ bí ọtọwọ́ rẹ̀ já gbogbo àwọn tọ́jà àwọn ọ̀rẹ́ wọn lọ bẹ̀ wọ́n wò kí wọ́n mọ wá rí ọ bí wọ́n ṣe ń rí inú wọn mọ wá dùn wọn wá ní fíìlì pé kò sí mọ́ pé ọmọ alágbájá lọ wá kí mi yìí. as-sadaqatu. sàrà ẹlẹ́kẹta kọ́ ẹlẹ́kejì sàrà tó bá ṣàdúrà láwùkọ́ sàrà ẹlẹ́kejì ni tó ṣe fún wọn. wala rasulullahi sallallahu alayhi wa sallam li ashabihi. anabi wọn lọ sọ báyìí pé fún àwọn sàábì ẹ. isna'u ta'ama li ali Jafarin. nígbà tí ali Jafari kú wọn wá rójú pé a jẹ àmú wọn là anabi ni ẹsẹ ń jẹ fáwọn ali Jafari o. fa innahu qad asabahu ma yahummu. anabi ní ìtótó wọn gẹ̀ẹ́tì bá wọn wọn ní ráyè à ń dáná lónìí èyí làwọn àmì ọ̀gbọ́n ìdáná bí òkú síkọ́ skala yọ wá dòkú ni nature ó béèrè náà nature kò sẹ́nìkan tí nature ò ní béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n jẹ́ anabi ọlọ́run ọ̀ràn nature ọ̀dá wà lọ́tọ̀ ni tó bá fẹ́ máa ti ń jẹ́ nature òun ni pé kó o mú ewúro kó o gbó omi ewúro òun wá ní kó bọ́ hàn alukurani 60 wá fi fọ́ ọkọ wá ní yóò dùn torí pọ́jọ́rọ̀ ọlọ́run yóò kóró sí ni kò lè yí padà nature yí pé ntọ́lọ̀ ti dá máa ń ntọ́lọ̀ ti dá máa ewúro ni yí pé yóò kóró kí wọ́n wá dé ní ìsìnkú wa lọ fẹ́ change kíkorò ni bí ìgbà tó fẹ́ change àdámọ́ ọlọ́run ni ọlọ́run gan ni ò ní gbà nature nìyẹn òun lọ́fà fún anabi Nuhu alayhi salatu wa salam mẹ́tọ́ọ̀dù tiẹ̀ tó gbé dénjọ́ tó dé ni pé lásìkò tóun dé ìkòrísà òkèlè gèfèrí kàmálérí rẹ̀ yìí ọlọ́run lókè tíráì rẹ̀ o kó gbìyànjú o wá gbìyànjú fún 950 years ọlọ́run wa fẹ́ fi hàn pé Nuhu ntẹ́mi ò ṣe lọ fẹ́ ṣe níjọ́ tí wàá parí iṣẹ́ ilé rẹ̀ náà gèfèrí ti wá dìde ilé ẹ̀ gèfèrí ti dìde ọmọ rẹ̀ bá dìde ó wá ń takò ọbẹ̀ ọlọ́run jó yé ọlọ́run wá ní pé wọnú. wàláwù sàrọ̀ búkà tó bá wù mí ni. láàmánà máa ń filẹ̀ àbíkúlù jẹ̀míyà àbáńtà dúkìrì ònàṣà àtà yẹkùnú mọ́mìnì. ọlọ́run tó bá yẹ kó bá wù mí bẹ́ẹ̀. láwù sàrọ̀ búkà. kọ́ ìfọ̀ wọlọ́run ọba rẹ bẹ́ẹ̀ ni. láàmánà máa ń filẹ̀ àbíkúlù jẹ̀míyà. gbogbo tí ń bẹ lérí ilẹ̀ pátápátá níní kí wọ́n jẹ́ mùmìnì kí wọ́n gbà. àbáńtà dúkìrì ònàṣà àtà yẹkùnú mọ́mìnì. a lè jẹ́ ọlọ́mọ ajé àwọn èèyàn ń pa ipe dandan gbọ́dọ̀ di mùmìnì rárá tí ẹni kó ṣe wá sí oníláyàm náà lè irisọ́d. ádámù kábùlì wà múdìkìlù mọ́láhùn mọ́tàfàtìhàn. ìwọ kà sí ẹkùn ni kò sẹ́ni ó lè mú ni wọlé ọlọ́run ọba ni nature nìyẹn ọjà anabi ọlọ́run ní ìsukòrò ọmọ àkọ́kọ́rò ní sùn anabi rẹ̀ ọ̀ká porun ká tó pa àfa kan àbí wàlíì kan àárẹ̀ dé ìjà anabi kan ọ̀ká pẹ́ yóò wogun nature ni àsìkò tó fẹ́ súnmọ́ àyàwó ẹ̀ dé kọ́ ọ́nà anabi ọlọ́run ní èmi ò ní súnmọ́ bí kò possible nature lélẹ́yìí hùn bí ìgbà tẹ́bí bá ń pọ́ ni tọ́ wá ní ológun oorun ebi ọ̀hún ní òjì ọ. bọ́n bá sì ń pọ̀ tó ní ẹ bá ń pọ́ oúnjẹ eré oúnjẹ ló ti sùn lọ nature nìyẹn o ò lè change ẹ̀ èyí ń la nẹ́bí sọ pé ẹ má lè dá wàhálà alẹ́.
Isnahu ta'amali Jafari. Ọyẹ alga ni kati kunle wọn wá sunkún wò lójú tó ń jẹ káàánú tún wá dòkú. Ànábì ní ẹsẹ̀ ń jẹ lọ fáwọn Ali Jafari. Fa innahu qad asabahu ma yahummuhu. Ó ní tí wọ́n ti bá wọn nù yẹn ìyẹn fi ń jásí pé kí ni sàrà inú tó ṣe fáwọn òbí rẹ̀ tí wọ́n bá kú àdúrà lẹ́yìn àdúrà sàrà. Silatu dima. Ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé sọ ẹbí wọn pọ̀. Gbogbo àwọn olùfẹ́ wọn tí wọ́n jẹ́ àwọn olùfẹ́ bàbá rẹ̀ olùfẹ́ màmá rẹ̀ so pọ̀ bí àwọn tó bí ọ ṣe ń ṣe fún wọn tíráì kò ṣe fún wọn bẹ́ẹ̀ fíìlì fún wọn gbogbo ní Islam tírẹ́ẹ̀nì wa yìí ni pé a ní o fíìlì fáwọn òbí rẹ̀ o ò lè san ìtò òbí ṣe fọ́ọ̀mà o ò lè san kọ́ wá dé nìsí kò ní àyà mi bàbá mi ẹgbìyànjú lórí mi pípọ̀ ó tíráì ń bẹ̀ ni ẹnu ẹ̀ làwa náà wà wọn kẹ́nu kọ̀ọ̀kan wà yìí kọ́ wá sí ní ìsìnjọ́ tó ti bímọ àtòwò onú oyún wọn ni wọ́n lọ sí kí ni wọ́n máa ń lọ lọ́sibítà Atlanta èèyàn ní 10,000 ó fún ní 5,000 ní 2,000 ní ọ̀sán dá alájọ fún fóṣù mẹ́sàn-án ó wá fi bí fúdù ti tán lé ẹ̀mọ́wó wá rajì pampasi ẹ̀mọ́wó wá àwọn ọmọ ìyọ́ra pààrọ̀ oògùn fún ara ẹ̀ ń gbóná díẹ̀ ó wá ṣe bẹ́ẹ̀ ó wá fi wá wọ skul owó yunifọ́ọ̀mù owó sukù fíìsì ó bẹ̀rẹ̀ láti nọ́sírì ó kò ń bẹ́ẹ̀ primary ó kò ń primary secondary ó lọ ní fásitì ó wá da ogun tí ó dà tán kán wá ní òsì owó nì ọpọlọ wo ló fẹ́ ká ní táwọn òbí ẹnì kọ̀ọ̀kan nu lé lérí kó tó dantọ́ dà bọ́ bá lọ fẹ́ máa sanjọ́ ń bọ́ ló ti bẹ̀rẹ̀ ń bọ́ lọ sí fẹ́ bẹ̀rẹ̀ ọjọ́ sísan fún wọn báwọn báyìí ti lọ tán tí wọ́n bá ti lò wọ́n tán àwọn ò kú fún wọn yé ni nǹkan kan bẹ táwọn gbé fún wa ní ìsìn táwọn ò rí gbé fáwọn òbí dé ọmọ sàdúrà pé ọlọmọ sàṣẹ yìí lásán ọ̀búra mi ọlọ́njẹ ẹgbẹ̀yìn mi o ìwọ ò lè sàdúrà ní ìsìn pé gbogbo tó kó lẹ̀ yìí kọ́ sá máa lọ ìyá àwọn ni ẹ wí lẹ̀ fún òun lò wọ́n mọ̀ sàdúrà yìí fún ọ ó jìyà lérí rẹ ó fi dàgbà ó tún wá fẹ̀mí rẹ lẹ̀ fún ọ ó tún dúrọ̀pù ẹ̀mí rẹ ó tún dúrọ̀pù ẹ lẹ̀ gbogbo dúkìá tó bá tún wá ní ó tún dúrọ̀pù ẹ lẹ̀ fún ọ àtẹni tí ń kọ wíìlì àtẹni tí ò kọ wíìlì ń pé wọn bá ti kú o ogún yìí o lápájá ni kí ẹ gbé fún ọmọ yìí ni ẹ fún mọ́tò yìí ọmọ yìí ni ẹ fún lé yìí ọmọ yìí tó ṣiṣẹ́ fún ni o èyí tí ò kọ wíìlì náà táwọn afá débẹ̀ tí wọ́n ní ní sákàrí méjì lòún ṣàyé ní ọkùnrin òmù méjì èyí lẹ́ni tẹ́ǹpin gbogbo wàhálà tó ṣe torí ọmọ ó ti tẹ lọ́rùn ó ti ṣe fìdínà ni ọlọ́run tún fèsì òǹbí pàápàá jùlọ obìnrin ọlọ́run ò ṣiṣẹ́ náà bàbá bẹ́ẹ̀ dé akọ sẹ́wọ̀n làbíbu ní ìsìkìláwì sheikh Muhammad labibu kini. Muhammadu labibu. Bunu Yusufu tala mokọ ya rẹ Yunus tala mokọ ya fa bẹ́ẹ̀ mi ọ̀dà akọ tẹ̀mí Yunus bẹ́ẹ̀ mi ọ̀dà akọ bá mi ní ìsinsìnyí Sulaimon Faruq ni tí wọ́n ọ̀dà akọ ya mi tí dọ́kítà ọ̀dà akọ màmá tiwọn bẹ́ẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan bí àwọn ni wọ́n sì kú fún kálukú yé yìí àwọn tányányá ni kóbìnrin ó tó lè pọ ọmọ jáde yóò dòkú láti lè sọ yí pé ọjọ́ òní mo rántí ìyá mi yí pé ọdún mẹ́wàá tó ti lọ nì fún ìyàtọ̀jẹ lérí mi wàhálà tọ́jẹ lérí mi tí ò dó jẹ́ sebe yíwùn náà lọ́sọ̀ dọ̀rọ̀ yẹn fún wa pa gbọ́dọ̀ tọrọ fún Ànábì sallallahu alayhi wa sallam ìtọ́sọ̀ dọ̀rọ̀ yẹn náà nìyẹn nígbà Ànábì yẹ awlan bil mu'minina min anfusihim wa azwajihim ummahatuhum. ìtọ́sọ̀ dọ̀rọ̀ yẹn náà nù pé Ọlọ́run ti yọ yà náà pé àánú táwọn òbí wa tí wọ́n ní sí wa àánú wọn náà l'Ànábì náà ní sí wa ìfẹ́ táwọn òbí wa fẹ́ràn wa ìfẹ́ wọn náà lọ fẹ́ wa kò fẹ́ yọ jẹ wa ní ìtorí mo sọ́njọ́ ní pé gbogbo tá a pè ní nǹkan àbáàdà láyé àṣírí wo ni mẹ́mẹ́ kí la fẹ́ gbà ń bẹ kò sáṣírí kan tó fẹ́ gbà nínú ìbádà tó ń ṣe tó kọjá àlìjánnà gbogbo ntọ́lọ̀ ń sọ tí jẹ́ àbáàdà ìmánì ni sọláàtì ni sàká ni sómù ni ájì ni jihadi ni àlìjánnà làṣírí ẹ̀
torí tó mọ̀ káyìí jẹ́nà ní pẹ́ nínú ìmánì pé náà ladina amanu wa amilu وعملوا salihati الصالحات kanat lahum كانت jannatul firdausi لهم nuzula. جنة الفردوس نزلا. Ima kini bẹ́ẹ̀ lẹ́yìn àlìjẹ́nà bọ́wá pé sàlátì náà ní àlìjẹ́nà ní bẹ́ẹ̀ báwo lọ sí suratul Maryam pé àlẹ́fà mi bá dìhín. خلف أدوا الصلاة واتبعوا الشهوات وسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون. bọ́ba dé bí ọ̀rọ̀ sàká kò sí ti ń bẹ́ẹ̀ nu sàká àlìjẹ́nà ní bẹ́ẹ̀ kọ́ de afla al-mu'minun. الذين هم في صلاتهم خاشعون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. kò sí nǹkan tá a fẹ́ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá débi ájì àdìsí Ànábì ní alhaji mabrur. ليس له الجنة ليس له الجزاء إلا الجنة. bẹ́ẹ̀ ni tó bá débi àwẹ̀ kí ni bẹ́ẹ̀ náà yẹn ní àlìjẹ́nà Ànábì ní lil sọ́yìm. للصائم orí ń bẹ̀ mọ́ra mú mi ní báàbù باب في الجنة يقال له ريان. ìsàn إذا àtọ̀yìmọ́nà egbòlòkòlò báàbù. إذا دخلوا عليه صائمون إذا دخلوا فيه صائمون أغلقوا. Ànábì ní ń bẹ ní àlìjẹ́nà ẹnu ọ̀nà kan táwọn olùsọ́sì sọ àwọn wàá sọ wípé ẹ̀yin àsọ ìmúná nìkan lẹ́nu ọ̀nà náà yìí bí wọ́n máa sọ pé àwọn VIP ẹlòmíràn ò ní gbẹnu ọ̀nà yìí ẹ̀yin àsọ ìmúná ni ẹ gbà bẹ̀ ó ní Ànábì ní báyìí ti gbà bẹ̀ tán wọ́n ní egbòlòkòlò báàbù ẹ tilẹ̀kùn ni àlìjẹ́nà la bá ń bẹ bẹ́ẹ̀ ni tó bá débi jihad kò sí tó bá nu jihad lẹ́yìn àlìjẹ́nà ní Suratul Tawbah. Allah ni inna Allaha ashtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahumul jannata. Àlìjẹ́nà náà laban bẹ́ẹ̀ tó bá gbọ́ àlìjẹ́nà laban bẹ́ẹ̀ àlìjẹ́nà yìí náà wà ní bẹ́ẹ̀ lábẹ́ ọmọ tó bá ṣe dáadáa tó ń bí. náà fẹ́ àná Muhammad sallallahu alayhi wa sallam wọn là nẹ́bí wa lè rí mẹ́mbà rí njọ́ kan ń ṣe utuba lọ́wọ́ láàrin utuba là nẹ́bí àwọn pé àmín 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 ọ akínú tán ṣe iná Umaru arọba àti rí nǹkan tá a rí pẹ̀lú ẹ lónìí síkà náà ọmọ sí bẹ́ẹ̀ ni báwo ló wà lé o ṣé rí kọ́ àlẹ́ gbàgbọ́ ní àmì ànábì níbẹ̀ ni ànábì òun ṣe utuba lọ Jìbìrìlù dé ó ní gbogbo ẹni tá Ramadana bá sojú ẹ̀ tí ọba wà lìjánà lára Ramadana ipe ọlọ́run ìbínú ọlọ́run kọ́ máa sọ̀kalẹ̀ sí tọ́ gbàwẹ̀ tọ́lọ́run wàá fẹ́rí jọ àlìjáná ọlọ́run bá dé wọ̀ fún òun náà mi olótún padà ńgbà tí ó tún dé ó ní gbogbo ẹni tó bá bò ń bí ẹ̀ láyé ọba yẹ ọba bàbá ọ̀wá wà àlìjáná lára wọn ọ̀wá ara àlìjáná wọ̀ lára ayé àti bàbá rẹ̀ kí ìbínú ọlọ́run kọ́ máa sọ̀kalẹ̀ sí ànábì lóhùn ní àmín olótún padà dé ó ní gbogbo ẹni wọn bá dákọ̀ rẹ̀ ànábì lọ́dọ̀ wọn sallallahu alaihi wasallam tí ó wá sọ pé sallallahu alayhi wa sallam tí ó lè fi bí wà nábì ṣe tó nílẹ̀ kó wọ àlìjánà látara àfẹ́ẹ̀rẹ́ ànábì ó ní ìbínú ọlọ́run ọba kó sì jẹ́ tọ́ fún un ànábì ló ń sọ pé àmín nípa àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà nù kéé kó ń gbé nǹkan mi wọnú wútúbà tòun ní fi ń jásí pé àtẹnu tá a kì í àwẹ̀ tá a gbà sàká tá a yọ ájì tá a lọ jihadi tá a ṣe tá a bá lòun bí láyé ó ṣe é ṣe lára wọn. òun ní òfin fà á pé wọ́n ní jọ́ tí àná Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ̀ bá kan nínú àwọn sàábà tọ́wọ́ sálámà sí tí ọ̀dáhùn ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ànábì wa lọ ọba ní òun gbọ́ sálámà rẹ̀ má bínú òun kírun lọ́wọ́ ni òun wá ní kó wọ́n parí irun òun tó kó wọ́n wá bọ̀ ọ́
anabi lọ dàbẹ Ọlọ́run kò dàbẹ wọ́n ní ayọ alladina amanu. istajibu lillahi wa lirrasuli idha da'akum lima yuhyikum. wọ́n ní istajibu lillahi wa lirrasuli. ó rí i pé nu tọ́lọ́hún yìí sábà ṣe ló ṣe fún anabi wọn láàmú kan náà ló lò fún àwọn méjèèjì. istajibu lillahi wa lirrasuli. injas pé bí mo ṣe lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ dá mi lóhùn bẹ́ẹ̀ lọ́lẹ́tọ̀ kẹ́ ẹ dá lóhùn bẹ́ẹ̀ bá tilẹ̀ ń dá mi lóhùn ẹ̀ dá lóhùn iṣẹ́ yóò bàjẹ́. ìdádá akúnlímà yóò yí kún. àwọn àfáàní tọ́jọ́ kọ́ lọ́wọ́ sọ pé ìsáda akúnlímà yóò yí kún fati èdè ń jọ náà òun sì ń kírun kọ̀mọ́ fatia ló dé lànàbí wa kọ lọ́lọ́hún kírun lọ́wọ́ táwọn àfáàní sọ pé ẹni bá kírun tó o bá ké fatia bàtọ̀ láti. bẹ́ẹ̀ náà ni wọ́n bí ọ gbọ́dọ̀ fún yóò bí rẹ nbẹ̀láyé kò sí láyé ṣe dáadáa nítorí tó bá mú ọsẹ mẹ́ẹ̀ẹ́wá yìí fún kìí sasán onírìwọ́ọ̀dù wọ́n bá ń kọ́ rìwọ́ọ̀dù rẹ̀ káfíńrán ọ̀pọ̀ ẹ̀ kí ni rìwọ́ọ̀dù rẹ̀. wàtá ìlú birril walidaini. gbogbo ẹ̀ ló bá pàtàkì ọmọ bísẹ̀ òlàdìbò ṣe pàtàkì òbí ẹ̀ tọ́nà tiẹ̀ yìí ọlá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kéèyàn ò ṣe bẹ́ẹ̀. tulul umri. ẹ̀mí rẹ̀ ogun. àmọ́ àzìyìn bùnì anasi radiyallahu anhu wa anna rasulallahi sallallahu alayhi wa sallam qala. èmi kí mo sọ ànábì lọ sọ gbogbo ọmọ tó bá ṣe dáadáa tó ń bí tó ṣe méje sí láyé tó ṣe mẹ́ta yòókù ń gbọ́ ku ànábì lẹ́mìrì ogun wọn náà nẹ́sẹ̀ wọn márìkì lọ́gbẹ̀gbà náà wá ẹgbà wọn náà wá pé. man barra walidayhi tuba lahu zadallahu fi umrihi. ànábì ní gbogbo ọmọ. man barra walidayhi. tó bá ṣe dáadáa sáwọn bí rẹ̀. tuba lahu. ànábì ní oríire rẹ o. zadallahu fi umrihi. ànábì ní yóò ṣàlékún ẹ̀mí gúngùn fún un àṣé ìrántí ìyá wa lónìí ọlọ́run jẹ́ mi àfọ̀gùn. rawahu Abu Ya'la wa Tabarani. àwọn méjì tí wọ́n gbẹ̀gbọ́ àdìsí náà nù Abu Ya'la wa Tabarani. nílùú rìsíkì. bẹ́ẹ̀ bá wá ṣe dáadáa tó ń bí èèyàn kò sí ògùn owó tó tó ànábì yóò tó wá lárísìkì. àní Anasi mbóni Maliki. Anasi ọmọ Maliki lọ́gbà àdìsí náà wá. qala Rasulullahi sallallahu alayhi wa sallam. ọlọ́ ànábì lọ sọ báyìí pé. man sarrahu an yumidda lahu fi umrihi. ànábì gbogbo ẹni tó bá fi kọ́ lọ́wọ́ ṣàlékún ẹ̀mí gúngùn fún. wa yusadu fi rizqihi. ó jẹ́ kárìsì kí wọ́n máa pọ̀ sí i. falyabarra walidayhi. ànábì lọ sí dáadáa sáwọn òbí rẹ̀. waliyasil rahimahu. àwọn mọ̀lẹ́bí wọn so wọ́n pọ̀ mọ́jọ ọjà. rawahu Ahmadu. Ahmadu lọ́gbà àdìsí náà wá. wa thalithu nailu ridwanillahi. ẹlẹ́kẹ̀ẹ́ta ni pé máa mú yàn rí ọ̀nà ọlọ́run. ani Abdullahi ibn Umar. Abdullahi ibn Umaru ibn Hamar lọ́gbà àdìsí náà wá. qala Rasulullahi sallallahu alayhi wa sallam. ó là nẹ́bí sọ báyìí pé. ridor rabbu tabaraka wa ta'ala fi ridor walidayn. ọlọ́ lè rí ọ̀nà ọlọ́run bì kan àfi kọ́ wá ọ̀nà ọlọ́run ó sì. rabbi tabaraka wa ta'ala. ó ní yọnu ọlọ́run ọba tó lọ́run wá wọn ọ wà lọ́ndà fi ridor walidayn. bọ́ba ti rí yọnu ìyá àti bàbá ti rí yọnu ọlọ́run. wa sukutullahi tabaraka wa ta'ala fi sukutil walidayn. ìbínú ọlọ́run náà sì wà níbi ìbínú wọn bí wọ́n bá ti ń bínú sí ọlọ́run bínú sí ọ náà nù. rawahu Tirmidhi. lọ́gbà wa. warabi'u. ẹlẹ́kẹ̀ẹ́ni. gufuranu dhunubi gufuranu zambi. ìmọ̀ mú àforíjì ọlọ́run máa ń foríjì yàn gbogbo ẹ̀dá tó bá ti já sí pé ń tọ́jú òbí ẹ̀. qala ibn Umar. ibn Umar lọ sọ bẹ́ẹ̀. jaa rajulun ila rasulillahi sallallahu alayhi wa sallam faqala ya rasulallah. ọlọ́rakùnrin kan lọ bá nàbí wa Muhammad sọ báyìí pé. inni asabtu zamban azima. ọlọ́run sọlọ́run ẹ̀ṣẹ̀ náà sì tóbi. fali min tawbati. ó ní ìjọ náà àbáyọ ń bẹ fún mi tọ́lọ́run ó fi yánu sí mi tí ó yà á fi mi. faqala rasulu halaka min ummi. ó ní halaka. min ummi. ìjọ oníyàláyé. qala la. olóhùn oníyà. qala halaka min kalati. ó ní ìjọ ọmọ ìyá rẹ àbúrò ìyá rẹ jẹ́ ń bẹ láyé. qala na'am. ó ní àbúrò ìyá òun ń bẹ láyé. qala
الرسول فبرها. dáadáa tó ṣe sí ìyá rẹ lọ ṣe sí Ọlọ́run ó forí jìn ọ́. رواه الترمذي. Tirmidhi lọ́gbàdì ṣìnà wa. والخامس ẹlẹ́ẹ̀karùn-ún. مبادلة الجهاد. bọ́ ọ bá tọ́jú òbí rẹ déédéé pọ̀ jagun sójú ọ̀nà Ọlọ́run ni. عن أبي هريرة جاء إلى النبي صلى الله عليه وسلم. Abu Hurairah ló bẹ̀ ọlọ́rakùnrin kan lọ bá Ànábì Muhammad. يستحسنه في الجهاد. ó wá gba ìdá pé òun fẹ́ lọ sí jihad. فقال الرسول Ànábì wa sọ báyìí fún. أحي والداك. Ànábì lè wo lọ́wọ́ àláyé náà àwọn òbí rẹ̀ méjèèjì ìyá ni àbí bàbá. قال نعم. ó ní wọ́n wà. قال الرسول فبهما فجاهد. má tẹ̀lé mi lógun lọ báyà àti bàbá rẹ̀ lọ jagun lára wọn. رواه مسلم. Muslim lọ́gbà àdìsí náà wá. شكر الله في شكر الوالدين. èyí tó wà ń bẹ̀ ní tó bá ti ń dúpẹ́ fún ìyá rẹ̀ òun dúpẹ́ fọlọ́hún. قال تعالى Ọlọ́run bá lọ́sọ̀ bẹ́ẹ̀ bẹ́ àyàtà kà síwájú. أن اشكر لي ولوالديك. ẹni tí a yọ pé ẹ bá ṣe bẹ́ẹ̀. العاقبة المحمودة بالجزاء. èyí tó gbẹ yẹn nu alahakibatu. المحمودة بالجزاء. gbogbo ẹ̀dá tó bá ṣe tọ́nà tí òun bí rẹ̀ tó ṣe dáadáa tí wọ́n bẹ láyé wò sí láyé ni yọ gbẹ̀san dáadáa tí bọ̀tán dáadáa jẹ́ tiẹ̀. عن عبد الله بن عمر wọn náà bila ọmọ Umaru lọ sọ bẹ́ẹ̀. رضي الله عنهما. ọlọ́mọta yẹnu sún wọn àti bàbẹ́. قال رسول الله صلى الله عليه ọlọ́run náà bí sọ báyìí وسلم pé. بروا آباءكم تبركم أبناؤكم وعفوا تابوا نساؤكم رواه الطبراني. ń jẹ́ pé gbogbo ẹ̀dá tó bá ti wọ́n ní ṣe dáadáa sáwọn وثامن obìnrin. نيل الجنة. bọ́ bá ṣe dáadáa tí àti bàbá rẹ̀ ọmọ tiẹ̀ ní ò ṣe dáadáa fún ọ. ń jẹ́ pé tó bá ṣe dáadáa ọmọ rẹ̀ ò ní ṣe. èyí tó jẹ́lẹ̀ kẹsàn-án ni kò wá àlìjẹ́ náà. ọ̀bìnrin àgbẹ̀ gbọ́ bí sẹ́wọ̀n làbíbu ṣe ṣe yìí oore àfa àti lékún lónìí. ife ọ̀dẹ̀líkéètì mòlúdì òní fún ìyá ipe mo rántí ìyá mi lọ́dọ̀ Ọlọ́run mo rántí wàhálà rẹ̀ Ọlọ́run foríjì ìyá wa náà. Ọlọ́run foríjì ìyá wa náà. kẹ́yà náà kọ́ gẹ́ o. Kẹ́yà náà kọ́ gẹ́. àtòkù ẹnì kọ̀ọ̀kan. Àtòkù ẹnì kọ̀ọ̀kan. kúrò aláwọ̀ pẹ̀lú bisimilá. Olúwa ẹ̀lá pẹ̀lú bisimilá.